ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa Jeki Bibeli sọ̀rọ̀ láti ìjọ Kristi ní nọ́mbà 35 Famakiwa Street Londo City lẹ́tí ń gbọ́ wa tí à ń bá ogunlọ́gọ̀ àwọn ènìyàn sọ ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Jésù Kristi. Àdúrà àti ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run ni pé Olúwa yóò wà pẹ̀lú gbogbo wa lórúkọ Jésù. Àmín. Kí a tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run. Ògo ni forúkọ yín títí láéláé. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́sì jẹ́ kí ìfẹ́ yín ó yé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a rí gbà lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa láti wà láyé, láti wà láàyè, láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí yóò gbọ́ ìyèrè àlàáfíà tí í ṣe ìyèrè Jésù Kristi. Lónìí àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí a mú tọ̀ yín wá òun ni kí ni kí n ṣe kí n lè di ẹni ìgbàlà. Kí ni kí n ṣe kí n lè di ẹni ìgbàlà. Bí a bá wo inú ayé lónìí, ìwé Pétérù kínní orí kejì ẹsẹ̀ 25 jẹ́ kí a mọ̀ pé gbogbo wa láti ṣáko lọ bí àgùntàn tí kò ní olùṣọ́. Ọlọ́run nínú àánú rẹ̀ kò sì ní inú dídùn sí ikú ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run kò fẹ́ kí ẹlẹ́ṣẹ̀ ó kú. Ìdí ẹ̀ ní ìwé Ezekiel orí 18 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 rẹ̀ pé òun kò ní inú dídùn kí ẹlẹ́ṣẹ̀ kí ó kú ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Kí ó yí padà kúrò nínú ọ̀nà rẹ̀ kó sì yè. Ohun tí ẹsẹ̀ Bíbélì sọ nìyí. Lótìtọ́ àti lódodo Ọlọ́run nínú àánú rẹ̀ ó ń fẹ́ ìgbàlà ogunlọ́gọ̀ àwọn ènìyàn nínú ayé lónìí. Nígbà tá a kíyèsí ìwé Tímótì kínní, nígbà tá a wo orí 2, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, Bíbélì ní ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn kó jẹ́ ní ìgbàlà kí ó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Ìdùnnú Ọlọ́run ni pé kí gbogbo ènìyàn kó jẹ́ ní ìgbàlà kí a sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Ó sì hàn gbangba pé Ọlọ́run tún bá wa sọ nínú ìwé Jòhánù kínní orí 5 gbàtà kíyèsí ẹsẹ̀ 19 rẹ̀ pé gbogbo ayé yìí ló wà lábẹ́ ètò ìṣàkóso ẹni búburú ni. Nítorí ẹ̀ṣẹ̀ wa àti àṣòdodo wa Ọlọ́run ti ya ara rẹ̀ nípa kúrò ní ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bó ta nínú ìwé Àìsáyà orí 39 ẹsẹ̀ 2. Ó ní ọwọ́ Ọlọ́run kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò dí láti gbọ́ wa, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ló ń yà wá nípa láàárín àwa àti Ọlọ́run ẹlẹ́dàá wa. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ àti àlàáfíà náà ni pé Jésù Kristi òun ni ẹ̀bùn Ọlọ́run èyí tí ó wá sínú ayé yìí láti wá kó ẹ̀ṣẹ̀ aráyé kúrò. Ìtàrí nínú ìwé Róòmù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 23 rẹ̀ pé ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi. Ní ìgbà tá a ti ríra wa pé a ò kì í ṣe olódodo níwájú Ọlọ́run àti wípé òdodo wa kò já sí kankan níwájú rẹ̀, báwo la ṣe lè bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀? Báwo la ṣe lè múra wa padà sí abẹ́ ètò àti ìdarí Ọlọ́run nínú òdodo rẹ̀? Báwo la ṣe lè mọ ọ̀nà tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti mú wa kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ wa pátápátá? Ọlọ́run ti rán Jésù Kristi láti wá bà iṣẹ́ èṣù jẹ́. Ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa ní ìwé Jòhánù kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 rẹ̀. Ẹ̀gbọ́n tí Ọlọ́run sọ ó ní ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ ó ń rú òfin pẹ̀lú, nítorí ẹ̀ṣẹ̀ ní rú òfin. Ẹ wo ẹsẹ̀ 5, ó ní ẹ̀yin sì mọ̀ pé ó farahàn láti mú ẹ̀ṣẹ̀ kúrò,
ẹ̀ṣẹ̀ kò sì sí nínú rẹ̀. Ẹ ká kíyèsí ẹsẹ̀ kẹjọ. Ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti dẹ́ṣẹ̀, nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run. Ìdí tí Jésù Kristi fi farahàn ó ní láti pa iṣẹ́ èṣù run, torí pé èṣù ò ló mú ẹ̀ṣẹ̀ wá sínú ayé. So ìbéèrè tó nìkan ṣe pẹ̀lú àkórí ẹ̀kọ́ wa, kí ni kí n ṣe kí n lè di ẹni ìgbàlà, ó jẹ́ ìbéèrè ọlọ́gbọ́n fún àwọn tó fẹ́ láti mọ ohun tí Ọlọ́run gbé kalẹ̀ fún wa láti di ẹni ìgbàlà. Tá a bá sì wọnú ìsìn lónìí, a kíyèsí pé ìbéèrè yìí à ń rí ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn tó yàtọ̀ sí ohun tí Bíbélì ti gbé kalẹ̀. Àkọ́kọ́ àwọn kan sọ pé tá a bá ti gbàgbọ́ nìkan a ti dẹni ìgbàlà. Àwọn kan tún sọ pé tá a bá ti sọ pé Jésù Kristi wọnú ayé mi, sọ mí di ẹ̀dá tuntun látàkókò lọ kí n máa yayọ̀ ìgbàlà lọ, nípa bẹ́ẹ̀ mo ti dẹni ìgbàlà. Àwọn kan tún sọ pé ìbáptísí, a lè ṣe ìbáptísí fọ́mọ ọwọ́ àti a lè ṣe sàmì àgbélébù gan, ó já sí ètò ìgbàlà Ọlọ́run. Àwọn mìíràn gan tilẹ̀ sọ pé ìbáptísí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Ìbéèrè ni pé kí ni dé, kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé a rí ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn fún ìbéèrè tó rọrùn tí kò nira láti mọ̀ kí ni kí n ṣe kí n tó lè di ẹni ìgbàlà. Àkíyèsí tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé ǹjẹ́ Ọlọ́run kò tí ì fira rẹ̀ hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀ bí ni? Ìdáhùn ni pé rárá o. Kọ́ríńtì kínní orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kẹtàlé ní ọgbọ̀n rẹ̀ 33, ó jẹ́ kí a mọ̀ pé Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run rúdurùdu bí kò ṣe Ọlọ́run àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti rí nínú ìjọ àwọn ènìyàn mímọ́. Ọlọ́run kò sí nídìí rúdurùdu. Ohun tá a gbọ́dọ̀ ṣe láti fi di ẹni ìgbàlà á ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbéèrè mìíràn ni pé ṣé Bíbélì ò tí ì fira rẹ̀ hàn wá tó nípa ohun tá a gbọ́dọ̀ ṣe láti fi dẹni ìgbàlà ni? Ẹ kíyèsí Tímótì kejì orí 3 nígbà tá a wo ẹsẹ̀ 16 sí 17. Bíbélì sọ fún wa níbẹ̀ pé gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó dáa fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbaniníyànjú nípa òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. N tá à ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìdáhùn là ń fi fún ìbéèrè yìí, kí ni mo lè ṣe láti dẹni ìgbàlà, tó yàtọ̀ sí ìdáhùn tí Bíbélì fi fún nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ gbọ́ ìkìlọ̀ tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lì kìlọ̀ fún Tímótì nínú ìwé Tímótì kejì gbàtà kíyèsí orí 2 ẹsẹ̀ 15 rẹ̀. Ó ní kó kẹ́kọ̀ọ́, kó ṣáàpọ̀ láti kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó yege níwájú Ọlọ́run, tí kò sì ní láti tijú, tí pín ọ̀rọ̀ Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. So fún wọn láti dáhùn béèrè yìí pé kí ni kí n ṣe kí n lè dẹni ìgbàlà, a ó padà sínú Bíbélì, a ó padà sínú ọ̀rọ̀ Ọlọ́run ká mọ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Eléyìí sì ṣe pàtàkì. Ẹ̀sìn Kristi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ kì í ṣe ẹ̀sìn pé mo rò pé, kì í ṣe ẹ̀sìn pé bóyá mo mọ̀ pé, kì í ṣe ẹ̀sìn pé bóyá nǹkan báyìí ni ó ti inú ọkàn mi jáde. Ẹ̀sìn jẹ́ ẹ̀sìn tí a fún wa ní ẹ̀kọ́. Ọlọ́run ti fún wa ní ẹ̀kọ́ àwọn ohun tá a gbọ́dọ̀ ṣe láti fi di ẹni ìgbàlà. Ẹ̀kọ́ ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé láti fi di ẹni ìgbàlà á ti fi hàn wá nínú Bíbélì. Tiwa ni pé a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbé e kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ Bíbélì wa. Ìṣe àpọ́sẹ́lì orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 30 rẹ̀. Acts of the Apostle chapter 16 ká kíyèsí 30 rẹ̀, kí l'Olúwa wí. Ó sì mú wọn jáde, ó ní, alàgbà, kí ni kí èmi ó ṣe kí n lè là? Ibi tá a ti mú àkórí ẹ̀kọ́ tòní nìyí. Ní Ìṣe Àpọ́sítélì orí 16, àkíyèsí níbẹ̀ pé Paul wà ní ìlú kan tí a ń pè ní Fílípì. Níbẹ̀ ló ti ń wàásù ìrere fún àwọn ará ìlú yìí. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 rẹ̀, a rí pé obìnrin kan wà nínú ìlú yìí tó ń fi ẹ̀mí àfọ̀ṣẹ sọ tẹ́lẹ̀ fún ogunlọ́gọ̀ àwọn èèyàn nínú ìlú yìí.
ní ìgbà tó rí Pọ́ọ̀lù àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tó ń wá sínú ìlú náà láti wàásù, ó ń tẹ̀lé Pọ́ọ̀lù àtàwọn ẹmẹ̀wà rẹ̀ pé ó ní èyí ni ìránṣẹ́ Ọlọ́run, àwọn wọ̀nyí ni ìránṣẹ́ Ọlọ́run tó wá láti wá fi ọ̀nà ìgbàlà hàn yìí. Ohun tí obìnrin yìí ń ṣe nìyí ní ìgbàkúgbà tó bá rí Pọ́ọ̀lù àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n wàásù ìre káàkiri. Ó wá tó ọjọ́ kan, Pọ́ọ̀lù sọ ní orúkọ Jésù Kristi, ìwọ ẹ̀mí búburú yìí fi ọ̀dọ́mọbìnrin sílẹ̀. Ẹ̀mí sì fi sílẹ̀, obìnrin sì wà lófo. Ọ̀gá rẹ̀ tó fi ń pa owó, a rí pé bí ó ṣe di pé ìbínú àti aṣọ ṣe ṣẹlẹ̀ nìyí. Àmú Pọ́ọ̀lù òun àti Sílà àmú wọn lọ sọ́dọ̀ adájọ́. Adájọ́ ní ká tì wọ́n sínú túbú, a sì fà wọ́n lé onítúbú lọ́wọ́. Nígbà tá a fà wọ́n lónítúbú lọ́wọ́, a sọ fún wa pé nígbà tó di òru, Pọ́ọ̀lù òun Sílà bẹ̀rẹ̀ sí ń kọrin ìsìn Ọlọ́run, wọ́n bẹ̀rẹ̀ sí ń kọrin, wọ́n bẹ̀rẹ̀ sí ń fi ọpẹ́ fún Ọlọ́run. A sọ fún wa pé nígbà tí wọ́n ń kọrin láàrin òru, ilẹ̀kùn túbú ṣí sílẹ̀, ilẹ̀kùn túbú mì tìtì, agbára Ọlọ́run farahàn tó jẹ́ pé ilẹ̀kùn túbú ṣí sílẹ̀. A wá sọ fún wa níbẹ̀ pé onítúbú yìí ti sùn lọ nígbà tó máa tají. Ohun tó rí ni pé ilẹ̀kùn túbú ti ṣí sílẹ̀, àwọn tá a fi sí ìkáwọ́ rẹ̀ wọ́n ti sá lọ. Bó ṣe ní kóun yọ àdá kó para rẹ̀ ni Paul sọ pé má ṣe para rẹ̀ lára, nítorí pé gbogbo wa wà níhìn-ín. Tìbẹ̀rù tìwárìrì ló fi wọ inú túbú, ló wá béèrè lọ́wọ́ Paul òun Sílà pé kí ni kí n ṣe kí n lè di ẹni ìgbàlà. Ibi tá a ti mú ẹ̀kọ́ tòní nìyí. Ǹjẹ́ Paul sọ fún onítúbú yìí ohun tá a ṣe láti fi di ẹni ìgbàlà? Ẹ ká kíyèsí Bíbélì, ẹ ká wò láti ẹsẹ̀ 21 31. Ó ní ó sì wí fún wọn pé gba Jésù Kristi Olúwa wa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àtàwọn ará ilé rẹ pẹ̀lú. Ó sì sọ ọ̀rọ̀ Olúwa fún un àti fún gbogbo ará ilé rẹ̀. Ó sì mú wọn ní wákàtí náà ní òru, ó wẹ ọgbẹ́ wọn, a sì baptisi rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lójú kan náà. So ọkùnrin yìí, onítúbú yìí, ó béèrè lọ́wọ́ Paul òun Sílà pé kí ni kí n ṣe kí n lè di ẹni ìgbàlà. Ìgbésẹ̀ àkọ́kọ́ tá a rí nínú Bíbélì ni pé àkọ́kọ́ mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Fún ẹnikẹ́ni láti di ẹni ìgbàlà lónìí, a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run torí pé ó ṣe pàtàkì. Iṣẹ́ Àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 rẹ̀ 36, Bíbélì sọ fún wa pé ní ìgbà tí wọ́n gbọ́, kí ni wọ́n gbọ́? Wọ́n gbọ́ pé a ti fi Jésù náà tẹ̀yìn kàn mọ́ àgbélébù jẹ́ Olúwa àti Kristi. Ohun tí wọ́n gbọ́ nìyí. So fún ẹnikẹ́ni láti di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú Bíbélì, ó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ nípa ìrere Jésù Kristi Olúwa wa. Ó ṣe pàtàkì. Ìwé Róòmù orí 10 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 rẹ̀, kí l'Olúwa kọ́ wa? Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 kí l'Olúwa wí? Ẹ̀gbọ́n t'Olúwa sọ ni, ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí bá a ṣe lè di ẹni ìgbàlà lọ́dọ̀ Kristi, a gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ ìrere Jésù Olúwa. A gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ pé nípasẹ̀ rẹ̀ la ó fi di ẹni ìgbàlà. A gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ pé òun ni Ọlọ́run ti fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. A gbọ́dọ̀ gbọ́ pé òun ni Ọlọ́run rán wá sínú ayé yìí láti wá gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ àti àṣòdodo gbogbo. A ní láti gbọ́ nǹkan wọ̀nyí. A ní láti gbọ́ pé òun ni Ọlọ́run fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́ nìyí. A gbọ́dọ̀ gbọ́ pé láì bá sí pé a bá gba ìrere Jésù Kristi Olúwa wa gbà, kò sí bá a ṣe lè di ẹni ìgbàlà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a kà sí wa létí pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá, àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyí tá a gbọ́dọ̀ kọ́kọ́ gbé kí a tó lè di ẹni ìgbàlà. Wọ́n kọ́kọ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run fún un pé gba Jésù Kristi Olúwa wa gbọ́. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyí. Ìgbésẹ̀ ìkejì ó ní pé wọ́n gbọ́dọ̀ gba ìrere Kristi gbọ́. Ẹnikẹ́ni tó bá fẹ́ dẹni ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, ó gbọ́dọ̀ gba ìrere Jésù Kristi Olúwa wa gbọ́. Nígbà tá a kíyèsí Iṣẹ́ Àpọ́sítélì orí 2
ẹsẹ̀ 41 ó ní nítorí náà àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀. A gbúdọ̀ jẹ́ onígbàgbọ́, a gbúdọ̀ gba ìrere Jésù Kristi Olúwa wa gbọ́. Ọ̀rọ̀ ìkan náà la sọ ní ẹsẹ̀ Bíbélì tí a gbéyẹ̀wò ṣe àpọ́sẹ́lì orí 16 ẹsẹ̀ 21. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6 ó sọ fún wa pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wu Ọlọ́run, nítorí ẹnikẹ́ni tó bá máa gba Ọlọ́run gbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fún àwọn tó bá fi ara balẹ̀ wá. A gbúdọ̀ gba ìrere Jésù Kristi Olúwa wa gbọ́, a gbúdọ̀ gbọ́ ìrere Jésù Kristi ká sì gbà á gbọ́. Ìgbésẹ̀ kẹta ó ní pé a gbúdọ̀ ronúpìwàdà, a gbúdọ̀ ronúpìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀, ìgbé ayé àìṣòdodo, ìgbé ayé ìwà ibi gbogbo. A gbúdọ̀ ronúpìwàdà rẹ̀ tá a bá fẹ́ kí Ọlọ́run ó gbà wá là, torí pé Ọlọ́run ti sọ ohun tá a ṣe láti fi di ẹni ìgbàlà. A gbúdọ̀ ronúpìwàdà kúrò nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ wa. Ẹgbọ́n tí Pétérù sọ ní ọjọ́ Pẹ́ntíkọ́sì ní ìṣe àpọ́sítélì orí 2 pàtàkìyèsí ẹsẹ̀ 40 ó ní ẹ ronúpìwàdà. Ọ̀rọ̀ kan náà la sọ nínú ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 3. Ohun tí Kristi sọ ni pé ẹnikẹ́ni tí kò bá ronúpìwàdà yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọlọ́run fẹ́ kí a ronúpìwàdà. Ọ̀rọ̀ kan náà la sọ nínú ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9 ó ní Olúwa kò fìlérí rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé bí kò ṣe kí ó wá sí ìrònúpìwàdà. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú àwọn ìwà ara gbogbo èyí tí a kà ní ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú wọn. Báwo bá ronúpìwàdà kúrò nínú wọn, báwo lọ́lọ́run ṣe fẹ́ dárí àwọn ẹ̀ṣẹ̀ àtàṣòdodo wa jì wá? Torí ìṣe àpọ́sítélì orí 17 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 31 ó sọ fún wa pé ó ní ìgbà ìmọ̀ ni Ọlọ́run ti bójú fò dá, ṣùgbọ́n ó ń pàṣẹ nísinsìnyí kí gbogbo ènìyàn kí ó ronúpìwàdà, nítorí pé a ti fi ọjọ́ kan kalẹ̀, a ti pàṣẹ ọjọ́ kan nínú èyí tí a ó ṣe ìdájọ́ ayé nínú òdodo nípasẹ̀ ẹnìkan, ẹni tí a ti yàn tí a sì ti fi ìdánilójú fún pé nípasẹ̀ rẹ̀ ni a ó jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde kúrò nínú òkú. So a gbúdọ̀ ronúpìwàdà. Gbogbo àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ tá à ń gbé, a gbúdọ̀ ronúpìwàdà kúrò nínú wọn, nítorí pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ láti gbà wá là, ó fẹ́ láti mú wa mọ̀nà rẹ̀. Torí pé ìwé Tímótì kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 ó ní ìdùnnú Ọlọ́run ni pé kí gbogbo ènìyàn kó jẹ́ ní ìgbàlà kó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Ohun tọ́lọ́run fẹ́ nìyí. Ìgbésẹ̀ tó ìkẹrin nínú ìgbésẹ̀ ohun tá a ṣe láti di ẹni ìgbàlà ó ní pé a gbúdọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìjẹ́wọ́ túmọ̀ sí pé àfẹnu ara wa jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìjẹ́wọ́ ìlárí èyí tí Pétérù jẹ́wọ́ nínú ìwé Mátíù orí 16 ẹsẹ̀ 14 ní ìgbà tó sọ pé ó ní ìwọ ni Jésù Kristi náà ọmọ Ọlọ́run alààyè. Jésù sọ fún pé kì í ṣe ẹran tàbí ẹ̀jẹ̀ ló fi léhàn ọ́ bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. A gbúdọ̀ fẹnu ara wa jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 10 ó ní pẹ̀lú ọkàn ni ènìyàn fi ń gbàgbọ́ sí òdodo àti pẹ̀lú ẹnu lèèyàn fi ń jẹ́wọ́ sí ìgbàlà Ọlọ́run. A tún rí àpẹẹrẹ kan ní ìṣe àpọ́sítélì orí 9, ìṣe àpọ́sítélì orí 9 ẹsẹ̀ 40 sí 47. Mo fẹ́ ká wo àpẹẹrẹ yìí nínú Bíbélì 36. Ó ní bí wọ́n ṣe ń lọ ní ọ̀nà wọ́n dé bí omi kan, ìwẹ̀fà náà sì wí pé wò ó omi nìyí, kí ni ó dá mi dúró láti baptisi? Ẹ wo ẹsẹ̀ 47. Fílípì sì wí pé bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn a lè baptisi rẹ. Ó sì dáhùn ó ní mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìjẹ́wọ́. A gbúdọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe kí a tó lè gbé ìgbésẹ̀ sí ìgbàlà tí Ọlọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ìgbésẹ̀ tó kẹ́yìn ó ní pé a gbúdọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi ìbaptisí. A gbúdọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi nítorí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa
ìbáptísí ó jẹ́ àṣẹ tí Jésù Kristi gbé kalẹ̀, kì í ṣe bó bá wù wá. Àwọn olóyìnbó á sọ pé is not optional, kì í ṣe bó bá wù wá, àṣẹ ni. Báwo la ṣe mọ̀ pé àṣẹ ni? Ẹ ka kíyèsí ìwé Matthew orí 28, Matthew 28, ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Àṣẹ ni fún wa, ẹnikẹ́ni bá fẹ́ di ẹni ìgbàlà nípasẹ̀ Jésù Kristi, a gbúdọ̀ baptisi rẹ̀. Ẹ̀gbọ́n tí Jésù Kristi Olúwa wa wí. Ìwé Matthew orí 28, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18, ó kà báyìí pé Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Nítorí náà ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́, kí ẹ sì máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín. Ẹ kíyèsí, èmi ó wà pẹ̀lú yín nígbà gbogbo tí tó fi dé òpin ayé. Àṣẹ Jésù Kristi Olúwa wa ní pé ẹnikẹ́ni bá fẹ́ di ẹni ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, a gbúdọ̀ ṣe ìrìbọmi fún ní orúkọ Olúwa wa Jésù Kristi. Àpẹẹrẹ àkọ́kọ́ nìyí. Nígbà tá a tún kíyèsí ìwé Máàkù orí 16, Mark 16, nígbà tá a tún kíyèsí ẹsẹ̀ 16 rẹ̀, kẹgbọ́n tó Olúwa wí. Mark 16, kí ló Olúwa wí? Ó kà báyìí pé ó ní ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì baptisi rẹ̀ yóò là, ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ọ̀kan náà ló ti ẹnu Jésù Kristi Olúwa wa jáde. Ẹnikẹ́ni bá fẹ́ di ẹni ìgbàlà, ó gbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbúdọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ó gbúdọ̀ ronúkúwàdà, ó gbúdọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, ó sì gbúdọ̀ lè jọ̀wọ́ ara rẹ̀ fún ìbáptísí. Àṣẹ tí Jésù Kristi Olúwa wa fi kalẹ̀ nìyí. Bí ènìyàn bá ṣe ìbáptísí, kí ni ó ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀? Àkọ́kọ́, bí ènìyàn bá ṣe ìbáptísí, a sọ fún wa pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́ la ó wẹ̀ kúrò nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi. Ń tarí nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ẹ wo Ìṣàpọ́sítélì orí 2, kàgbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa. Ìṣàpọ́sítélì orí 2, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 40, Act 2:38, kí ló Olúwa wí? Ó tó Olúwa sọ nìyí. Ó ní Pétérù sì wí fún wọn pé ẹ ronúkúwàdà, kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn Ẹ̀mí Mímọ́. Ìbáptísí wà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a rí nínú Bíbélì. Ọ̀rọ̀ kan náà la rí ní Ìṣàpọ́sítélì orí 22, nígbà tá a kíyèsí 16 ẹsẹ̀ 14. Anania sọ fún Paul pé kí ni ìwọ ń dúró dè? Dìde kí a baptisi rẹ, kí o sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kó sì máa ké pe orúkọ Olúwa. Ìbáptísí, bí ènìyàn bá ṣe gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì, ó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ìkejì, ó mú ní wọnú ìgbàlà Ọlọ́run. Ó mú ní wọnú ìgbàlà Ọlọ́run. Ìwé Pétérù Kini orí 3 ẹsẹ̀ 21, ó kọ wá bẹ́ẹ̀. Ìbáptísí ó mú ní wọnú Kristi. Ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 27, ó ní oyè ẹ̀yin tí a bá ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Ìbáptísí à ń fi ní kún ìjọ nígbà tí wọ́n bá gbé ìgbésẹ̀ ìbáptísí. Nípa ìbáptísí, a sọ fún wa pé a sìn wá pọ̀, a kàn wá mọ́ àgbélébù pẹ̀lú Kristi. Ìbáptísí yìí a sì ti sọ pé pẹ̀lú ìgbọràn Ọlọ́run inú omi láti pa á láṣẹ rẹ̀. So ohun tá a gbọ́dọ̀ ṣe láti di ẹni ìgbàlà, òun láti sọ fún wa yìí. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò fi ìfẹ́ rẹ̀ yóò di mímọ̀ nínú ọkàn wa. Kí ni mo lè ṣe láti di ẹni ìgbàlà? A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbàgbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a sì gbọ́dọ̀ lè jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Àṣẹ Ọlọ́run nìyí, a gbọ́dọ̀ tẹ̀lé tí a bá fẹ́ láti ṣèfẹ́ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé ìfẹ́ rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ yóò di mímọ̀ lọ́kàn wa ní orúkọ Jésù Kristi náà Olúwa àti olùgbàlà wa. Àmín. Tí a bá fẹ́ láti béèrè ìbéèrè, ẹ̀rọ alágbèéká wa nìyí 08057444902 08057444902 tàbí 08065717023. Àdúrà wa sí Ọlọ́run ni pé kó tó di ọjọ́ mìíràn tá a tún pàdé, ìbùkún Ọlọ́run àtàláfíà Ọlọ́run yóò máa bá wa gbé. Ẹ jẹ́ kí a làkàkà láti ṣèfẹ́ Ọlọ́run. Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.
Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.